ńlá wà lẹ́yìn rẹ̀ èwo ìwọ ṣàmọ́ jó lọ ẹ̀yìn rẹ̀ ìbò ńlá wà ìwé ìròyìn ọ̀hún ojú ewé kẹrin ìwé ìròyìn Nigeria Tribune ni mo ti rí kókó ọ̀hún kà bákan náà kí n takọ́sọ ojú ìwé ìròyìn Vanguard mo ti ń láǹfààní láti rí kókó èyí ká gangan o níbẹ̀ ni wọ́n ti ní ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ó ti ní àwọn ò ní ṣe bẹ́ẹ̀ àwọn ò ní bẹ̀bẹ̀ àwọn ò jẹ̀bi ẹ̀sùn wípé Libya àwọn ṣe bẹ́ẹ̀ fún Libya nǹkan tí Libya ṣe fún orílẹ̀-èdè Nàìjíríà bí wọ́n ṣe láǹfààní láti tọ́jú àwọn agbábọ́ọ̀lù àwọn lórílẹ̀-èdè Nàìjíríà ìwé ìròyìn ọ̀hún ojú ìwé ìròyìn Vanguard ni mo ti rí ìròyìn ọ̀hún kà. bákan náà ìròyìn eléyìí náà ni kò dùn mọ́ni nínú púpọ̀ rárá o wọ́n ní òṣèré tíátà ìyún Ayọ̀bámi Ọlábíyì Bọ́bọ́bí ó ti ṣe bẹ́ẹ̀ ó jáde láyé látara àìsàn ráńpẹ́. ó di ìpínlẹ̀ Ògùn ni mo ti láǹfààní àti rí kókó eléyìí o níbi tí wọ́n ní àwọn olùgbé ìpínlẹ̀ Ògùn wọ́n ti bẹ̀rẹ̀ sí ní kó kúrò ní àwọn ilé wọn tó wà níbẹ̀ ò kí gangan ló ṣẹlẹ̀ wọ́n ní látara ẹ̀kún omi tó ṣe bẹ́ẹ̀ tó ti ń yabo àwọn agbègbè kan ní ìpínlẹ̀ Ògùn ojú ìròyìn Punch ni ìròyìn ọ̀hún wà tí n bá ti kán lọ agbọ́nmi rẹ̀ ẹ láǹfààní láti gbọ́. lánàá òde yìí ni o wọ́n ní ọkọ̀ tó kó epo eléyìí tí ó ṣe bẹ́ẹ̀ tó ṣubú ní ìpínlẹ̀ Ògùn lẹ́yìn àìsàn ọlọ́jọ́ pípẹ́ o nígbà tí wọ́n fi ìdí ikú náà múlẹ̀ o fún ikọ̀ akọ̀ròyìn Yorùbá òṣèré ìyún Tóyìn Adégbọ́lá ṣàlàyé pé láti bí oṣù méjì sẹ́yìn ni Bọ́bọ́bí ti ń ṣàárẹ̀ tó sì wà ní ilé ìwòsàn. Tóyìn Adégbọ́lá ní oṣù méjì sẹ́yìn ni Bọ́bọ́bí ti kọ́kọ́ wà ní ilé ìwòsàn University College Hospital ìyún UCH tó wà ní Ìbàdàn kí wọ́n tó gbé kúrò níbẹ̀ tí ara rẹ̀ kò balẹ̀ tó ẹ wò àwa ní ẹ̀ka àwọn tí àárẹ̀ wọn bá le púpọ̀ ICU ní Bọ́bọ́bí kọ́kọ́ wà kó tó di pé wọ́n gbé kúrò níbẹ̀ o ó sọ pé lẹ́yìn tí wọn kò rí ìyàtọ̀ lára rẹ̀ ni wọ́n gbé lọ sí ilé ìwòsàn míì tó wà ní agbègbè Amúlòkó ní ìlú Ìbàdàn bákan náà o ó fi kún pé ọ̀pọ̀ ẹ̀jẹ̀ ni òṣèré náà gbà nígbà tó wà ní UCH àti pé àgbà òṣèré náà ó ní ìtọ̀ ṣúgà tí kò tètè mọ̀ tó sì ti wọ̀ ọ́ lára ó fi kún pé ẹ wò ó ṣàlàyé pé wọ́n ti sin òkú rẹ̀ sí ilé rẹ̀ tó wà ní ìlú Ìbàdàn ní ìlànà ẹ̀sìn Ìsìláàmù. Àtẹ̀jáde tí gómìnà ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ìyẹn Bọ́sẹ̀ Akínọlá tó fi léde ó ní ẹ wò òun náà fi ìdí ìṣẹ̀lẹ̀ ikú ọ̀hún òun náà fi múlẹ̀ ó ní àfi kí Ọlọ́run ṣe bẹ́ẹ̀ kí ó tẹ Bọ́bọ́bí sí afẹ́fẹ́ rẹ̀ o kó sì rọ̀ àwọn ẹbí rẹ̀ lójú ṣáájú ikú Bọ́bọ́bí òun ni akọ̀wé ẹgbẹ́ TAPMA ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ìwé ìròyìn ọ̀hún ojú Punch ló gbé Bọ́bọ́bí kí Ọlọ́run ó ṣe bẹ́ẹ̀ kó tẹ bàbá sí afẹ́fẹ́ rẹ̀. ẹ jẹ́ máa fi ìròyìn léyìí kí máa fi kásí àwọn ìròyìn tí mo kó wá sóde ńlẹ̀ o. ilé ẹjọ́ gíga kan ní Ìkẹjà wọ́n ti pàṣẹ fún gbajúmọ̀ orí ayélujára ní Martin Vincent Otse Very Dark Man láti ṣe bẹ́ẹ̀ o láti mú fídíò ìbanilórúkọ jẹ́ tó fi sórí ayélujára nípa amòfin àgbà Fẹ́mi Fálànà àti ọmọ rẹ̀ Fọlárìn Fálànà kúrò